yóò dà fún yín. آمين يا ربي إذا فتخر لي أحباب بالعلم والحجاب كفانا كمال الدين عزا وموهبا صفي الله كذا أدب فوق العلوم شعارنا كذا أدب فوق العلوم شعارنا فمنه استققنا الاسم حق ومذهبا فمنه استققنا الاسم حق ومذهبا قل هو الله أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين. اللهم صل على سيدنا محمد وعلى آله وأصحابه وسلم. آمين آمين يا الله. gbogbo àwa àlùmọ́ Ànábì Muhammad sallallahu alayhi wa sallam. tá a wà níjókòó yìí ní ọ̀sán yìí a bára wa dúpẹ́ ní ọ̀dọ̀ Ọlọ́hun. alhamdulillah. Ọlọ́hun wa dúpẹ́ fún ẹ. ọpẹ́ wa ni pé a wà nínú ẹni tí yóò ní àlàáfíà tí Ọlọ́hun ó ṣẹ́kù tá a jókòó níjókòó orí rẹ̀ ní ọ̀sán yìí. alhamdulillah. èyí tó ga jù nínú orí náà ni pé a gbé ìsìláàmù débi. Ọlọ́hun gbogbo ìgbà tá a bá kú níbí àti ìgbà tá a bá kú láyé ìsìláàmù ni ó já gbé kú láyé. amina. mo kí àwọn àfáà wa gbà the National Mission of Ansarul Islam. adamallahu hayatahu. ẹ dákun máa tọrọ àforíjì púpọ̀ níjókòó yìí. òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam. sallallahu alayhi wa sallam. ó ní wakiru ulama ummati fa innahum nujumul ard. sallallahu alayhi wa sallam. àfáwà àgbà nísàlẹ̀ kòtò mo kí yín púpọ̀. hafidhahullahu wa ra'ahu. ojú ò gbọdọ̀ kan wa ká má kí àwọn àfáà níjókòó. tá a bá fẹ́ tẹ̀lé àsọlé Ànábì Muhammad. ó ní wakiru ulama ummati fa innahum nujumul ard. Allahu akbar. rí nǹkan kan bá ń fi kí wọn. hayyakumullahu al-karim. salamun alaykum ya a'immata dinina kaza nujaba ad-dini fil nadi ukarimu kaza nujaba ad-dini fina ukarimu salamun alaykum ya a'immata dinina kadha nujaba ad-dini fina nukarrimu. Allahu akbar. salamun alaykum ya a'immata dinina كذا نجبا الدين فينا أكلمه كذا نجبا الدين فينا أكلمه كذا نجبا الدين فينا أكلمه سلام عليكم يا أئمة ديننا
كذا نجبا الدين فينا أكرم كذا نجبا الدين فينا أكرم أوالو مع نبي محمد صلى الله عليه وسلم. ó kí àwọn àfáà wa tí wọ́n wọlé nísìn bàbá wa Fadilatu Sheikh Abdullah Ọlọ́hun Kẹ́mi hafidhahullahu wa ra'ahu. dákun gbogbo àlùmọ́ Nabi Muhammad sallallahu alayhi wa sallam. ó bẹ̀rẹ̀ ọ̀rọ̀ mi pẹ̀lú àdìsá Nabi Muhammad sallallahu alayhi wa sallam. wakiru ulama ummati fa innahum nujumul ardi. Allahu akbar. àwọn àfáà wa gbà Abdullah Ọlọ́hun Kẹ́mi tí wọ́n wọlé hafidhahullah. àwọn náà ni wọ́n jókòó yìí. mò ń kí àwọn àfáà lọ́wọ́ gẹ́gẹ́ bí àsọ́lé Ànábì Muhammad sallallahu alayhi wa sallam. àfáà wa lówó. afakumullahu. mo fẹ́ kí jókòó yẹn farabalẹ̀ fálù Kùránì díẹ̀ ni. Allahu akbar kabira. wa fi nnaasi akmaru wa fi nnaasi anjumu wa fi nnaasi alfu la yu'addu biwahidin. àsọ́lé Ànábì Muhammad ni pé wakiru ulama ummati fa innahum nujumul ard. sallallahu alayhi wa sallam. gbogbo bí tẹ́ bá ti bá wọn àfa pàdé Ànábì ni ẹ bọ̀wọ̀ wọn ẹ ṣàpọ́nlé wọn. fa innahum nujumul ard. níjọ́ tí n bá ti kó wọn kó láàrin yín níjọ́ náà lẹ́ bara yín nínú òkùnkùn. bàbá wa gba yára adamallahu àríkà hayata. nínú táwọn afa kọ́lẹ̀ wípé manista khaffal ulamaa khasira al-manafi'a. Allahu akbar. wọ́n tún ní manista khaffal ulamaa khasira al-akhirah. masha Allah. gbogbo ẹni tó bá ní báwo ni tàwọn afa àwọn afa báwo ni àwọn afa ti tán láyé jáde wọ́n ní ẹ filẹ̀ khasira al-manafi'a. gbogbo oríire tí yẹn máa ṣe lọ́dọ̀ àwọn afa àníjó tó ń ṣe. masha Allah. mo kí yín púpọ̀ mo kí yín púpọ̀ mo kí ẹ̀yin ya wa nínú Islam. gbogbo ibi tá a bá ti rí yín ìjókòó náà ò lè dùn kódà kò lè lálùbáríkà. Allahu akbar. bàbá wa chief imam lọ́lọ́jẹ̀ mo kí yín. bàbá wa al-amaim àwọn náà wà ń bẹ̀. ẹ dákun ìjókòó yìí kẹnu púpọ̀ tí a bá ní ká máa kí àwọn èèyàn pẹ̀lú bá ti wà níjókòó yìí a sì fi gbogbo àsìkò kí àwọn èèyàn tán. Ànábì Muhammad la sì wá kí níjókòó yìí. sallallahu alayhi wa sallam. alága obìnrin fún jókòó yìí mo kí yín púpọ̀. alájà wa Hajara Ọlọ́run kó bá wa kí yín. àmín. gbogbo ẹ̀yin yá wa ẹ̀yin àǹtí wa tẹ́ wà níkàlẹ̀ mo kí yín púpọ̀. a gbọ́dọ̀ fojú kéré yín. gbogbo ń tà lè jẹ́ láyé ẹ̀yin náà nípìlẹ̀. Allahu àní akbar. ìpọlọ Ọlọ́run ní dàrú. amina. àfáwọn àgbà tí wọ́n kó wájọ ní ọ̀sán yìí Fadilatu Sheikh Abdulkadir Ayub Ọlọ́hun wà ayára al-adabi. hafidhahullahu wa ra'ahu. ìjókòó tí ẹ pè wáyé tẹ̀ jẹ́ àgbà pọ́lọ́hun wà lóòótọ́. Allahu akbar. àní ìpọlọ Ọlọ́run ní bàjẹ́. amina. ẹ dákun wà lóhùn Ànábì Muhammad. sallallahu alayhi wa sallam. assignment tí wọ́n fẹ́ mi lọ́sàn yìí ni pé ta là ń pè ní Ànábì Muhammad. sallallahu alayhi wa sallam. mo rò pé àwọn èèyàn yóò bá Ànábì Muhammad lọ́jà ń dákun Ànábì. sallallahu alayhi wa sallam. wọ́n ní what is the personality of Prophet Muhammad sallallahu alayhi wa sallam. sallallahu alayhi wa sallam. ta là ń pè ní Ànábì Muhammad. yóò wá wù mí kẹ́ ẹ yọ̀ǹda fún mi láàrin ìṣẹ́jú mẹ́wàá. mi ń dúró níbí láti wá sọ fún wa pé wọ́n bí Ànábì ní Maka àbí ọ̀bọ̀ṣìrìn àjò lọ sí Madina.
ọ̀fẹ́ masẹ́ni kan tí ó mọ̀ yìí nígbà tá a wà ní ibtidayi ni wọ́n ti kọ́ wa pé anabi Muhammad sallallahu alayhi wa sallam bàbá rẹ̀ ní jẹ́ Abdullahi wọ́n sì bí ní gbòòrò Maka. àfa wa tí wọ́n fún wa ní tọ́pìkì man huwa Muhammad sallallahu alayhi wa sallam. ètí wọ́n ń béèrè ni pé kí ni àwọn peculiarities àwọn khasa'is wa mumayyizat sallallahu alayhi wa sallam tí anabi fi yàtọ̀ sáwa tá a jókòó yìí. ẹ dákun mo fẹ́ kẹ́ fún mi ní ìṣẹ́jú mẹ́wàá péré. sallu ala khairil anam Muhammadin alayhi wa sallam. inna salata alayhi nurun yu'qadu. àkọ́kọ́ tá anabi fi yàtọ̀ sí wa òun ni pé gbogbo ohun tá à ń pè ní recommendations tazkiyatun ilahiyya fúnra ara ọlọ́run tó dá anabi Muhammad ló recommend anabi Muhammad. gbogbo recommendations tá anabi ní pátápátá ọlọ́run ló fún anabi ní recommendation. sallallahu alayhi wa sallam. àfàwọn alówó afakumullah. ìjókòó yìí tó ká yọ̀ǹda rẹ̀ fún anabi Muhammad. sallallahu alayhi wa sallam. pẹ̀lú pé kó má sí lílọ bíbọ̀ kó sì má sáriwo. kullu liqulubi ila al-habibi tamilu. wa ma'i bihadha shahidu wa dalilu. kullu liqulubi ila al-habibi tamilu. ومعي بهذا شاهد ودليل. tàlẹ́ntàn kò la nabi Muhammad sallallahu alayhi wa sallam. òun lẹni tí ọlọ́run fi alukurani ránṣẹ́ sí. tọ́lọ́run wá ń sọ nínú alukurani náà báyìí pé ba'da a'udhu billahi minash shaitani rajim bismillahir rahmanir rahim. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد من الله على المؤمنين إذ بعث فيهم رسولا. لقد من الله على المؤمنين إذ بعث فيهم رسولا. إذ بعث فيهم رسولا من أنفسهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين. وإن كانوا من قبل لفي ضلال مبين. والنجم إذا هوى ما ضل صاحبكم وما غوى. والنجم إذا هوى ما ضل صاحبكم وما غوى. وما ينطق عن الهوى إذ هو إلا يوحى إلا وحي يوحى. علمه شديد القوى. علمه شديد القوى. علمه شديد القوى. Ọlọ́run tún fún Ànábì ní recommendation mi. Afakumullah. Ó tún ní nun wal qalami wa ma yasturun. Nun wal qalami wa ma yasturun. Ma anta bi ni'mati rabbika bimajnun. Wa inna laka la ajran ghayra mamnun. وإنك لعلى خلق عظيم. gbogbo àyà Kùránì tá a ké yìí àti tó tún jọ bẹ́ẹ̀ inú àlùkùránì gbogbo ẹ̀ lọ́lọ́run fi ròyìn ànábì Muhammad. sallallahu alayhi wa sallam. èyí tó àwọn wájú wa lọ́sàn-án yìí ni pé man huwa Muhammad. ta là ń pè lánàbì. mo wá rí i pé tí wọ́n bá béèrè lọ́wọ́ yẹn pé ta là ànábì Muhammad. ó wá dàbí ìgbà ká gbé ilé kalẹ̀
kí gbogbo erigun ilé náà wá ní oríṣiríṣi ọ̀dà tí ò jọra wọn. La ilaha illallah. kán wá bíyàn pé irú ọ̀dà wo ni wọ́n fi kúnlé yìí. kálukú ọmọ wa ròyìn ibi tó bá kọjú sí nínú ara ilé náà. bẹ́ẹ̀ náà ni Ànábì Muhammad ṣe rí. Allahu alayhi wa sallam. ẹ dákun ṣé afuwu Ànábì ni ká sọ ni àbí al-iffa perseverance àti tolerance kéèyàn ó ní sùúrù kéèyàn ó ní àmúmára Allahu akbar. al-afu wa tasamuhu kéèyàn ó ṣẹ̀yàn kéèyàn ó mójú kúò èwo la fẹ́ ròyìn nínú wa Ànábì Muhammad sallallahu alayhi wa sallam. àbí al-judu wal-karam generosity Ànábì Muhammad. A gbọ́dọ̀ lọ lé ní jókòó yìí ká máa wá sọ̀rọ̀ fúnra wa pé báyìí la Ànábì rí tá à ní sọ̀wọ́ Ànábì Muhammad. Wa inna laka la ajran ghayra mamnun wa innaka la ala khuluqin azim. ẹ dákun Ànábì Muhammad sallallahu alayhi wa sallam. agbọ́ ẹlẹ́nu bàbá wa Alhaji àgbà radiyallahu anhu. bàbá ní tí wọ́n bá béèrè yẹn pé lágbájá ń kọ́ tán wá ní lágbájá ń bẹ dáadáa bàbá ní ìtumọ̀ pé ń bẹ dáadáa ni pé kì í ṣe pàlàáfíà ni wọ́n ń sọ pé ó wà dáadáa ìtumọ̀ lágbájá wà dáadáa ni pé ìwà dáadáa téèyàn fi gbáyé ṣẹ́kù sáré. La ilaha illallah. gbogbo téèyàn bá ní láyé tọ́lọ́run bá ti yọ̀ wá kó ń bẹ̀ kò sí kankan bẹ̀ mọ́ kò sí ń tọ́ ṣẹ́kù lára Ànábì tá a fi rántí Ànábì dòní tí àwa tá a wà ń jòkó yóò kó láyé àwọn tí ń bẹ lẹ́yìn wo tún máa rántí Ànábì Muhammad tí wọ́n mọ̀ wá rántí Ànábì lójú àlìkìyàmà kò sí tí ń bẹ lára Ànábì tó jù wá lọ. sallallahu alayhi wa sallam. ẹ jẹ́ àmú látara al-iffa kéèyàn ó ní àmúmára. àríkà nínú ọ̀rọ̀ Ànábì Muhammad sallallahu alayhi wa nígbà tí sallam. wọ́n sọ̀rọ̀ Ànábì pé ó wáyé nínú ọ̀dẹ̀dẹ̀ Ànábì Muhammad tí wọn ò gbóúnjẹ kaná fún àìmọye ọjọ́ nínú ilé Ànábì Muhammad sallallahu alayhi wa sallam. sallallahu sallallahu alayhi wa sallam. ẹ dákun àlùmọ́ Ànábì Muhammad. sallallahu alayhi wa sallam. ma kullu ma yatamanna al-mar'u yudrikuhu. ma kullu ma yatamanna al-mar'u yudrikuhu. ta'ati riyahu bima la tashtahi as-sufunu. ẹni tí a gbé ayé àtàlìkíyàmọ̀ fún a sì fún ní àwọn khasa'is àwọn nǹkan tó fi yàtọ̀ sí wa nínú àwọn nǹkan tá Ànábì fi yàtọ̀ sí wa ni pé ma bayna baytihi wa minbarihi rawdatun min riyadil janna láàrin ilé Ànábì Muhammad ní Madina àti ibi tí máa ti ṣe kútúbà Ọlọ́run ní àárín méjèèjì àbàtà àlìjánà ni sallallahu alayhi wa sallam. téèyàn bá jókòó ń bẹ ní Madina bígbà téèyàn wà nínú àbàtà àlìjánà ni kò sí téèyàn bọ́lọ́hún sọ tọ́lọ́hún nígbà ń bẹ Ọlọ́run ṣe bẹ́ẹ̀ fún nínú tọ́lọ́hún ṣe fún Ànábì Muhammad sallallahu alayhi wa sallam. òun ni pé látijọ́ tó ti kó láyé àwọn ìyàwó rẹ̀ ò gbọ́dọ̀ tọ́sẹ̀ nìkan kan mọ́ ẹnìkan kan ò gbọ́dọ̀ fọwọ́ kan ìyàwó Ànábì lẹ́yìn Ànábì Muhammad. ma kullu ma yatamanna al-mar'u yudrikuhu. ta'ati riyahu bima la tashtahi as-sufunu. ẹni tá a wá wí yìí níjọ́ tó wá kó láyé wọ́n ní wọ́n wá dírìhùn Ànábì tì dírìhùn aṣọ tí máa wọ̀ lóògùn nínú àwọn aṣọ tí máa wọ̀ wọ́n wá wà tì nínú ilé wọn ò rí ńgbà tá Ànábì kú wọ́n wá ń wádìí pé níta àmọ́ ni pé indahu dírìhùn Ànábì láṣọ kan tí máa wọ̀ lóògùn àárín nínú ilé ńgbà tó kó láyé wọ́n wá tírèsì aṣọ yìí débi pé aṣọ yẹn wà lọ́dọ̀ Yahudi kan marhunatun indahu níjọ́ tá Ànábì ò rí tí ó jẹ nínú ilé pẹ̀lú àwọn ìyàwó ẹ̀ ó wá mú aṣọ yìí ó lọ fi dógò ipe ẹ fún wa ní gàrí pẹ́rẹ́gì mẹ́ta. la ilaha illallah. sallallahu alayhi wa sallam. sallallahu alayhi wa sallam. ẹ dákun bàbá fẹ́ jọ Ànábì Muhammad agbọ́dọ̀ ní tán pè ní ifá ẹ wo táwọn èèyàn sọ̀rọ̀ àwọn dà nítorí tán fẹ́ jẹ láyé lónìí. bàbá jòkó pa ń ṣe mọ́lúdì Ànábì Muhammad èyí tó ṣe wá láǹfààní ni pé ká mọ̀ pé ta ni wọ́n pè lá Ànábì Muhammad. wọn ò bá aṣọ Ànábì nínú ilé wọn wá tírèsì aṣọ yẹn wọn á rí i pé marhunatun indal Yahudi ó wà lọ́dọ̀ Yahudi kan tí Ànábì lọ fi dógò ìtumọ̀ dógò ni pé àní tá a jẹ́ nínú ilé
báwa gbaṣọ yìí sọ́dọ̀ kó fún wa ní gàrí pẹ́rẹ́gì mẹ́ta níjọ́ tá a bá rówó àwa sanwó àwa gbaṣọ náà padà ẹni tọ́lọ̀ ń gbé ayé àtàlìkìyàmọ̀ fún. المرء يدركه تأتي الرياح بما لا تشتهي السفن. níta fẹ́ ló ń bẹ̀ ni pé máa kú lùmọ́ yàtọ̀ máa nà limaruhu yudirukuhu kìí ṣe pé gbogbo ntàn bá ń wá láyé kọ́ lọ́lọ́run ó ṣe fún wa tán tá lọ́lọ́run ṣe bẹ́ẹ̀ fún rí ẹ wá obi tá a ti sọ̀rọ̀ àdìdàkúdà ẹlòmíì sọ̀rọ̀ ẹ̀dọ̀tọ̀ ọlọ́run ní sinlátà ní tí ó jẹ. ẹ jẹ́ àkọ́sí bàbá wa lẹ́jẹ́ àgbà kákọ́sí àwọn Sheikh Adam wọ́n lu ayé wọ́n pèpè sójú ọ̀nà Islam nígbà tí ò sí nǹkan kan wọ́n lu ayé wọ́n pèpè sójú Islam nígbà tí ò sí nǹkan kan. ẹ jẹ́ àkọ́sí àwọn Umar ibn Abdul Aziz rahimahullahu ta'ala. Umar ibn Abdul Aziz ọ̀kan nínú àwọn gọ́fìmẹ̀ntì láyé tó jẹ́ Amirul Mu'minin odidi president láyé ó wá jáde ń lọ sí mítìnì ọ̀kan nínú àwọn ọmọ rẹ̀ tá ń pè ní Hanatu obìnrin ni wanadati alayhi ó wá pè Umar ibn Aziz ó wá pè padà ó ní wọ bàbá mi ẹ wáṣọ tẹ́ ń wọ̀ lọ mítìnì ni ìwọ odidi president gbogbo ayé wọn lásọ náà ti ké lẹ́yìn ọ̀run báyìí Umar ibn Abdul Aziz wọn sọ fọmọ rẹ̀ obìnrin pé ó sì mọ̀ pé tí n bá ní ń wọlé lọ mú mi èyí tí n tún wọ̀ nínú ilé òní dáadé yìí tí mo wọ̀ yìí. La ilaha illallah. ẹ dákun ní parí gbogbo ẹni tó bá jòkó báyìí pé a fẹ́ ṣe mọ́lídà anabi Muhammad tí ó bá sẹ́yìn fàlà rẹ̀ ọjọ́ anabi Muhammad. fata wa wuyi Umar ibn Abdul Aziz wọn á rí kà nínú ìtàn yẹn pé lẹ́yìn ìgbà tó kú lẹ́yìn 40 years tó kù láyé ọ̀kan nínú àwọn ẹbí ẹ̀ wá rí fílímù náà wọ́n rí lójú wọn wọ́n á bẹ Umar ibn Abdul Aziz pé kayfa laqaita rabbak Allahu akbar. báwo ló ṣe pàdé Ọlọ́run rẹ̀ ìwọ Umar ibn Abdul Aziz kayfa laqita rabbak báwo ló ṣe pàdé Ọlọ́run rẹ̀ ó wá ní laqituhu walakin al-ana intahaytu min al-hisab. La ilaha illallah. ní mo pàdé Ọlọ́run dáadáa laqituhu bi khairin mo pàdé Ọlọ́run dáadáa lakin al-an intahaytu min al-hisab lẹ́yìn ogójì ọdún ó ní mo ṣe parí ìṣòro ṣẹ́ mi wájú Ọlọ́run ni. ẹ dákun gbogbo tí ń jẹ́ àlùmọ́ anabi Muhammad ẹ jẹ́ abẹ́rẹ́ Ọlọ́run nípa gbogbo nǹkan kò sí ní tá a lè fi ròyìn anabi Muhammad tó ju ìwà lọ torí ìwà náà ló jẹ́ ká máa rántí anabi Muhammad títí di sin. ẹ dákun ní parí ó lè fẹ́ jó bí àwàdà gbogbo bí tá a ti ń kọlọ Ọlọ́run kò sẹ́ni ó mọ̀ Ọlọ́run mọ̀ àmọ́ bá lè lè insanu ala nafsihi basira òkùnkùn ní kùnkùn nínú ọmọ mọ́nú ẹ jẹ́ àṣẹ wá sí fúnra wa àwọn ọkùnrin tá a jókòó yìí ẹ ṣe pé ká gẹ̀fìlà bá ti jókòó yìí òun kọ́ bó o láti tọ́jú inú ilé wa ni inú àwọn wá sí gbẹ̀yìn tá ànábì ṣe tó fi kú ọ láyé ó ní ittaqullaha fin nisa fa innahunna awanun indakum faqad istalaltum furujahunna bi kalimatillah wa akhastumuhunna bi amanatillah man akramahunna la karim wa man ahanahunna la lahin. asọ́lé anabi Muhammad kó tó kú láyé ni ó lẹ́yìn ọkùnrin ẹ bẹ̀rù Ọlọ́run lára wọn ìyàwó tẹ́ ń fẹ́ sínú ilé ẹ bẹ̀rù Ọlọ́run lára wọn fa innahunna awanun indakum wọn yé ṣẹrú olùrànlọ́wọ́ ni wọ́n jẹ́ fún yín ẹ dákun ó nídìí tí mo fi lọ bẹ̀ kóòtù ni mo ti ń ṣiṣẹ́ ìtọ́pọ̀ jù láyé lónìí ni divorce dissolution of marriage ló pọ̀ jù láyé lónìí. وإذا رزقت خليقة محمودة فقد اصطفاك مقسم الأرزاق قد اصطفاك مقسم الأرزاق. اتقوا الله في النساء Ànábì ní ẹ bẹ̀rù Ọlọ́run lára ìyàwó tẹ́ ń fẹ́ sílé fa innahunna awanun indakum Ànábì ní wọ́n ṣẹrú olùrànlọ́wọ́ la ṣe wọ́n fún yín tẹ́ ẹ bá tiẹ̀ wá rántí nǹkan kan faqad istahalaltum furujahunna bi kalimatillah. Allahu akbar. ẹ̀nà tíjọ́ tẹ̀ ń jábàlẹ̀ wọn tẹ́ fẹ́ lè mójú Ọlọ́run kó ẹ tilẹ̀kùn ẹ ti wíńdò. wa akhastumuhunna bi amanatillah ẹ̀nà tíjọ́ tẹ̀ ń gbà wọn lọ́wọ́ àwọn òbí wọn pẹ̀lú àmánà Maulidi là ń ṣe wọn o gbogbo ẹni tí ó bá ti tọ́jú ilé ẹ̀ kò mú wa nabi Muhammad. wa akhastumuhunna bi amanatillah ẹ̀nà tíjọ́ tẹ̀ ń gbà wọn lọ́dọ̀ àwọn òbí wọn pẹ̀lú àmánà Ànábì wa parí ẹ̀ ó ní man akramahunna la karim
ẹni tó bá ṣàwọn obìnrin tó ṣe wọ́n pẹ̀lẹ́pẹ̀lẹ́ tó tọ́jú wọn anabi ni wàláhi lákẹ́rìm ẹni àpọ́nlé ló ń tọ́ wọn mọ̀ jẹ́ tó fi wá bí mi ọlọ́run. Allahu akbar. wa man ahanahunna ẹni tó bá yẹ̀yẹ́ wọn tó ṣe wọ́n jákujáku lálàhìn òun náà kó láyé jákujáku ni mi ọlọ́run ní síjú àánú wò asọ́lẹ̀ anabi muhammad yẹn ẹ dákun bá a bá jòkó báyìí tá à ń ṣe maulidi ẹ jẹ́ kálukọ́ chẹ́kì ara ẹ̀ ń bọ́ la kù sí. parí afa abdulkadir èyí tẹ́ pè wá sí yìí ní nǹkan èyí tá a sì fẹ́ ká máa ṣe náà ní ibi iná láti máa gbọ́ bó kí lọ́lọ́run wí kí lànà bí muhammad wí àtàwọn àtẹ̀yìn ọlọ́run ó jà aṣọ́rẹ́ subhana rabbika rabbil izzati amma yasifun salamun ala al-mursalin walhamdulillahi. bàbá wa alájà àgbà àwọn ni wọ́n bá wa sọ̀rọ̀ nísìnyí ní orúkọ sheikh ọlọ́run ayára islamic foundation owó 10,000 naira ẹ bá ń kó àwọn tá a bá máa sọpọ́ọ̀tì wọn ká mọ̀ mú wa káàkiri àwọn àlùfáà wa kú iṣẹ́ kórìíre tiwa náà tó pọ̀ sí 10,000 naira òun ní látọ̀dọ̀ ajá abdulkadir ayára ní orúkọ gbogbo foundation aláàánú ayé wọ́n ti mú owó bọ̀ 1,000 naira wọ́n sọpọ́ọ̀tì ọlọ́run wa ayára malamin kama minister al-mukaddam abdulkabir afuku wọ́n sọpọ́ọ̀tì wọn pẹ̀lú 1,000 naira fún bàbá wa alájà àgbà bàbá wa national missioner ansarul islam wọ́n sọpọ́ọ̀tì àwọn náà dọ́dọ̀ bàbá wa alájà àgbà alhaji abubakar bature àwọn náà sọpọ́ọ̀tì pẹ̀lú 1,000 bàbá wa àgbà ìmáàmù ọlọ́lọ́jẹ́ gbogbo tó bá kàn wá bàbá mi kú di alhaji wa abdul wahab wọ́n débẹ̀ pẹ̀lú 1,000 bàbá ń sọ̀rọ̀ njọ́ tí bàbá alájà àgbà tí wọ́n fi zumura lélẹ̀ bàbá wa ọmọ hiya sheikh abubakar ní sọ̀rọ̀ àwọn ni wọ́n invite ìjọ náà wọ́n jọ ń jẹ́ àfa àgbà àwọn náà débẹ̀ pẹ̀lú 500 asheikh abdulgani àti bàbá wa àgbà agbárigi doma àti bàbá arúgbó ń pàkátà àwọn mọ̀nyẹ́mọ̀nyẹ́ abdulhamid ẹlẹ́fọ̀ọ́ 1,000 mia 1,000.